Aláàfin ló gbalẹ̀ láti òkè ọya ní river Niger títí dé river Volta ní Ghana. Ọba ńlá tí ń fọba jẹ ẹ bá fẹ́ fi dàpá ojú da Aláàfin níjọ ni ó ń fi kú ṣeré nì. Nítorí Aláàfin tẹ́ gbòyìn tẹ́ kàn pè ṣàpọ́n náà. Ikú bàbá yèyé. Ikú bàbá yèyé, ikú lórí bàbá, ikú lórí èyé, kábíyèsí ní jẹ́ kábíyèsí. Aláàfin ló gbalẹ̀ láti òkè ọya ní river Niger títí dé river Volta ní Ghana. Ọba ńlá tí ń fọba jẹ títí di bíi 20 ọdún àbí nǹkan sẹ́yìn. Ọba wọn lájàṣẹ́ ààfin ìwọn alájàṣẹ́ ikú bàbá yèyé ló lọ fi jọba mẹ́ ó dọ̀bálẹ̀ fún kábíyèsí ni tó lọ wọnú YouTube. Kí wá ní ìbáṣepọ̀ àwọn méjèèjì? Ní sùúrù mò ń bọ̀ ní in the 70s Ìbàdàn gan lẹ́mi ti wá tó sì jẹ́ pé wọn Ìbàdàn pọn bélé lẹ̀ wá tí wọ́n jẹ ọba aláyé bàbá wa Adébímpé. Aláàfin wa sọ̀rọ̀ ńbẹ̀ òun ló fàṣẹ sí kádádé òun náà ló fàṣẹ sí kí Ṣọ̀ún ó dádé ó kò sì jáyò pa máa sọ méjèèjì fún ọ lónìí. Àwọn kan tí wọ́n ń gbé mú ní Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gbọ́rọ̀ ni. Àjọ Olúbàdàn láàkọ́kọ́ náà láyé bàbá wa Alẹ́ṣinlọ́yẹ́